ẹ káàsán gbogbo àwa mùsùlùmí lápapọ̀ ọ̀rọ̀ wa tó ijó ọ̀rọ̀ wa yọ̀ lọ́jà sí o ojú ti mufti ìlú wo jálẹ̀ o mufti ìlú wo ojú ti bàbá yìí jálẹ̀ kọ́nà nǹkan jẹ́rìí sí ẹ rí i pé láìpẹ́ yìí awuyewuye lórí oyè mufti ilẹ̀ Yorùbá tí wọ́n jẹ tí àwọn ẹgbẹ́ àbí àwọn àkójọpọ̀ àwọn àáfàá ìgbìmọ̀ àwọn àáfàá ìmáàmù ńláńlá jàǹkànjàǹkàn lẹ̀ Yorùbá tí wọ́n kóra wọn jọ tí wọ́n dúró gẹ́gẹ́ bí rọ́bítà àwọn ní ẹlẹgbẹ́ rọ́bítà yẹn. kì máa fẹ́ fàyọ ni wípé ẹ rí wípé ní stadium kan Ìbàdàn ìníwọ́n náà ti wé láwàní fún lára àwọn àáfàá ńláńlá jàǹkàn ńláńlá yìí ẹni ńlá ẹni yẹn ní àpọ́nlé ní àti wí láwàní fún wípé òun ni mufti gbogbo ilẹ̀ Yorùbá pátápátá káfàtà mufti ilẹ̀ Yorùbá pátápátá àpòrògodo ẹ wá rí wípé kó tó di pé wíwé láwàní yẹn wáyé kó tó di pé wọ́n wọnú stadium tí wọ́n lọ Ìbàdàn àbí àyè tí wọ́n ti ṣe ní Ìbàdàn yẹn kó tó di pé wọ́n wọ ibẹ̀ lọ ẹ rí i pé àwọn awuyewuye kan oru sókè tí àwọn ọgbọ̀n kan ń pariwo wípé mufti sí àwọn fẹ́ yàn mufti sí àwọn fẹ́ yàn wípé oníjàgídíjàgan ni àwọn tó fẹ́ yàn wípé mọ̀dàrú làwọn tó fẹ́ yàn àwọn tí wọ́n ń kógun jẹ̀sìn Islam ni ló fẹ́ yàn mufti Yorùbá yẹn ẹ rí wípé àwọn tàbá wa ṣe àáfà kò ní tètè yéèyàn ìyẹn lè mọ́ tètè gbọ́ yé wípé àwọn jàǹdùkú tó ló wà nù ẹ̀sìn Islam tó fẹ́ yàn mufti ilẹ̀ Yorùbá pé wọn ò lẹ́tọ̀ọ́ láti yan mufti ilẹ̀ Yorùbá ẹ rí i pé awuyewuye yẹn ó sì wà lẹ́dí sí o kò tí ì tán lẹ̀ ṣùgbọ́n àṣírí kan tú jáde àṣírí kan tú jáde ni mo fi ń sọ fún yín wípé ìlú Ìwó ti dígẹrẹ o tìlú Ìwó jọba ń bẹ̀ ọba Abdulrasheed Àkànbí tó jẹ ọba níbẹ̀ dígẹrẹ o tìlú Ìwó èmi ń sọ fún yín wípé ẹ̀sìn Islam ò yé wọn tó nílùú Ìwó yẹn ẹ̀rí kò mọ̀ tẹnu mọ́ ìmọ̀ fi hàn yín ẹyọ kan èjì ní mà gbé wá fún yín láti fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ wípé èmi ò pé wọn ò ṣẹ̀sìn Islam ń bẹ̀ ṣùgbọ́n kò tí ì yé wọn tó kèyé wọn tó ẹ̀rí kan wà tí mo fídíò kan wà tí mo gbé sẹ́yìn níbi ẹ̀ ti ṣe òkú àtẹlọ́wọ́ òkú méjì tẹni tí ẹsẹ̀ ìṣúrẹ́ gbà bẹ̀ ẹ̀ gbé mo ṣe fídíò lórí rẹ̀ lèmi fi máa bẹ̀ wá wípé nítorí Ọlọ́run ọba torí àná Muhammad sallallahu alaihi wasallam láwa tá a bá jẹ́ mùsùlùmí torí mo rí pé gbogbo àgbáyé ní ń wo fídíò tí mo ń ṣe àwọn tá a jẹ́ kìrìsìtẹ́nì mo fi Jesus Christ mo fi bẹ̀ wá àwa tá a wá jẹ́ oníṣẹ̀ṣe mo fọ̀rọ̀ mi là bàbá àgbọ̀mìlẹ̀kùn mo fi bẹ̀ gbogbo wa torí pé mẹ́tẹ̀ẹ̀ta ló wà nílẹ̀ Yorùbá pátápátá làásì ń fọ́nra ara wa tá a bá ti subscribe sí channel yìí ẹ dákun tó lẹ fíìmù tẹ́ ń wò yìí gẹ́gẹ́ wòsàlẹ̀ rẹ̀ lọ́wọ́ tó pátápátá ẹ̀rì tí a kọ SUBSYB subscribe ẹ fi ká tẹ̀ lórí yóò paradà yóò wà ní subscribe SUBSYBED yóò wà gbé aago kékeré kan sẹ́gbẹ̀ẹ́ dín yẹn ẹ fọwọ́ tẹ aago yẹn aago yóò yí padà yóò da aago mẹ́ta yóò wá tó wá látòkè wá sálẹ̀ tòkè ẹ̀ pátápátá tí wọ́n kun ní ẹ̀ ń dúdú níbi fóònù mi wọ́n kún funfun níbi fóònù mi wọ́n wá kọ AWL sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ògangan ní kẹ́ẹ̀tẹ̀ ẹ ti gba ìtanilólogó nìyẹn notification nìyẹn ní kété táwọn fọ́nrán bá ti ń jáde ẹ lórí ọ̀fẹ́ ẹ̀yin lẹ́kọ̀ọ́kọ́ máa rí wo tá a wà lórí live ẹ̀yin lẹ́kọ̀ọ́ máa rí wo tá a post short video jáde ẹ̀yin lẹ́kọ̀ọ́kọ́ máa rí wo kúrò táwọn yẹn bá ń comment new reply to comment gbogbo ẹ̀yin lẹ́kọ̀ọ́kọ́ máa rí ọ̀fẹ́ wa ní YouTube ṣe wọ́n ní Jacobo nínú àkáǹtì yín ọ̀fẹ́ lọ́bàdé o ọ̀fẹ́ lọ́bàdé wọn ní Jacobo nínú àkáǹtì yẹn lẹ́ máa gbádùn àwọn àǹfààní yẹn tá a bá ti wá subscribe yẹn tán ni ó fún wa lórí ọ̀fẹ́ àǹfààní láti padà lọ sẹ́yìn àwọn fúnra tí mo ti ṣe sẹ́yìn kìtìkì tó ṣe léyìí yóò wá yé yín yé kété bá wò wọ́n lé ọyọ kejì fídíò tuntun yẹ wàá mọ̀ túmọ̀ rẹ̀ wà rí wípé sísẹ̀ntẹ̀lé là ń ṣe fídíò tí wàá bọ̀ wá ẹni ọba wa wo fídíò titun tí kò bá wo àlòkù àwọn tá a ti ṣe sẹ́yìn yẹn evergreen videos ni wọ́n wò létí tuntun yóò wá lè yé dáadáa ìdí ni ẹ̀tọ́ mi máa ń pariwo wípé mo bẹ̀ wá lórúkọ Ọlọ́run ọba pé tá a bá wo tuntun tán ká má jò dúró síbẹ̀ ká má padà sẹ́yìn ẹwà àwọn tí mo ti ṣe sẹ́yìn lẹ́wà rí wípé ẹ̀sìn Islam yìí kò yé wọn lùwò tó dáadáa kètí yé wọn tó á sì máa láyé wọn náà ní títí tọ́lọ́ òfin ni kò yé wọn dáadáa ṣé ẹ rí oyè mufti tí wọ́n jẹ yẹn ẹ rí wípé àwọn agbò kan tí mo ní wọ́n dìde àwọn bóyá àwọn tí ṣòkòtò wọn máa lo òkè yẹn bóyá làwọn yẹn tí wọ́n ń tako ẹgbẹ́ rọ́bìtà ẹ̀dẹ̀ rí pé kọ́ ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀
mo fi sọ pé fídíò mi sísẹ̀ntẹ̀lé ni kọ́ ẹsẹ̀ bẹ̀rẹ̀ ẹ rí i pé àwọn ìgbésẹ̀ kọ̀ọ̀kan tí Rábítà ti gbé sẹ́yìn láti fi ṣe àtúnṣe ńlẹ̀ Yorùbá àwọn yìí ọgbà wọn láàyè wọn ò fún wọn ní fọkànbalẹ̀ kí wọ́n fi rí iṣẹ́ tí wọ́n fẹ́ ṣe wọn ò fún wọn ní fọkànbalẹ̀ wọn ò jẹ́ kọ́kàn wọn balẹ̀ láti fi jẹ́ wípé iṣẹ́ tí wọ́n fẹ́ ṣe kún orí ṣe pàápàá jùlọ wo awuyewuye nípò oyè lèmọ́mọ́ àgbà ní Ògbómọ̀ṣọ́ tí àwọn ìgbìmọ̀ àfáà ẹgbẹ́ Rábítà yẹn tí wọ́n dáwọ́lé nìkan bí ọdún tó lọ láti fi jẹ́ pé kí wọ́n tanná sí ti ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹ rí i pé bàbá mufti ìlú Ìwó yìí pẹ̀lú àwọn kan náà wọ́n kóra wọn jọ tí wọ́n ń tako àwọn ẹgbẹ́ Rábítà yìí wọ́n jẹ́ kí wọ́n rí tẹ́fẹ́ ṣe ẹ rí i pé àwọn ni wọ́n rán bàbá wa àfáà ńlá ṣúgà ìmáàmù ṣúgà àwọn ni wọ́n rán ìmáàmù Akéwùgbà Gold nìbàdàn alájà Káólà àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wọ́n rán wọn wá no alájà Káólà ò sí lára wọn àwọn tó kọ́kọ́ wá nù ẹtìbí tàwọn ti Rábítà yẹn ẹ rí wípé àwọn tí wọ́n jọ wá àwọn àfáà ńlá jàǹkànjàǹkàn àwọn ìmáàmù ńlá tí wọ́n tán wá yẹn àwọn oníṣòkòtò tó lòkè yìí tí mo àwọn mufti yìí wọn ò jẹ́ kún wọn ó rí iṣẹ́ tí wọ́n fẹ́ ṣe wọ́n da gbogbo ẹ̀rú ni àtìgbà yẹn ó ní mufti ìlú Ìwó ti ń gbá gbogbo ọ̀nà láti gbẹ ẹgbẹ́ Rábítà wọlẹ̀ kọ́dá ẹgbẹ́ tiẹ̀ kalẹ̀ kó wọn wá jẹ olórí káwọn kó tu Rábítà kápọ́n máa jọyìn rẹ̀ yóò wá fi ìlú Ìwó ṣe àkọ́kọ́ toró ti sọ́bi fídíò kan sẹ́yìn rí wípé tí a bá yọwọ́ Ìlọrin kúrò ń bẹ̀ ìyẹn tí Ìlọrin bá wà nílẹ̀ Yorùbá o tí máa pín mọ́lẹ̀ Yorùbá àwọn gbà fún Ìlọrin ṣùgbọ́n tí wọ́n bá pín Ìlọrin mọ́lẹ̀ Yorùbá tí a pín mọ́lẹ̀ Haúsá pé Ìwó nọ́mbà 1 nílẹ̀ Yorùbá tọ́tọ́tọ́tọ́ jẹ́ ẹlẹ́sìn Ìsìlámù gbogbo tí wọ́n ń ṣẹlẹ̀ ń lùwò àwọn yòókù ọgbàrúkù tí lẹ́yìn wọn tẹ̀lé ni láì tẹríba fún àwọn yòókù láì fẹ́ báwọn yòókù jọ ṣe àṣepọ̀ òun fẹ́ dá Gàbádáyà kó jẹ olórí ẹgbẹ́ títí ń ṣe é bọ̀ kí wọ́n tó bírù mi ẹgbẹ́ títí ń ṣe é bọ̀ kí wọ́n tó bí òun gan òun fẹ́ kánṣu gbogbo ẹ̀ pé rọ́bìṣì gbogbo ẹ̀ kó tú wọn ká kó tú Rábítà ká gbogbo ẹgbẹ́ yòókù ká kó wọ́n tò sẹ́yìn rẹ̀ nítòun lé nìyẹn tàbá wá wò dáadáa náà sí kì í fẹ́ jẹ́ pówó lọ́fẹ̀ẹ́ já sí báyìí sí kì í ṣe pé ń paṣẹ pàǹlẹ́ owó náà lè fẹ́ já sí kẹ́yìn ojú ló pé àbíkún ò tó àwọn kàkà láwọn títí ń ṣe bọ̀ lẹ́gbẹ̀rún ọdún sẹ́yìn tí wọ́n ti ṣe òbítíbitì sẹ́pẹ́ àwọn náà wọ́n gbẹ́sẹ̀ Islam yẹn dúró tó fi ròyìn lọ́rùn lù wò àwọn ni wọ́n gbé ẹ̀sìn Islam yìí dúró ní ntẹ́yìn lẹ jókòó tì àwọn ni wọ́n gbé dúró káfà tí yóò tó rinlẹ̀ àwọn ni wọ́n gbé dúró kó tó di pé kéwú tó dá lẹ́nu ti yín ìgbà kéwú wá dá tán ẹ fẹ́ káńsù gbogbo àwọn ẹnìyí kẹ́yìn jẹ́ olórí kò rọrùn bẹ́ẹ̀ kọ́dà bí èsì ìgbìmọ̀ àfáà náà kò rọrùn bí èsì ìgbìmọ̀ àwọn ìmáàmù ni kò rọrùn ẹ máa jẹ́ ká tara wa àṣírí ńláńlá tú jáde àṣírí ńláńlá tú jáde o ṣe rí ẹ rí i pé mo tẹnu mọ́ mo fi ní ẹ máa wo fọ́nrán tí mo ṣe sẹ́yìn èsì ní ká má gba mufti ìlú Ìwó lọ́wọ́ bàbá Yege ẹ̀dìmọ́wọ́ sí ẹ̀dìmọ́wọ́ sí èsì ní ká má gba mufti ìlú Ìwó lọ́wọ́ rẹ̀ again kó wá sọ sáfà lásán kólóńbó kódà wọ́n padà gba oyè ìmáàmù mọ́ṣáláṣí títí lídìí ìrò yẹn wọ́n padà fẹ́ẹ́ gbà lọ́wọ́ rẹ̀ bí ṣe wọ́n lùwọ́ yìí torí pé ojú àwọn èèyàn ti là ojú wọn dẹ̀ ti sí iye wọn ti sí lùwọ́ àárásìírí rẹ tẹ̀lé mi lèmi fi máa ń bẹ̀ wá wípé ká subscribe ká tẹ notification button tá a bá ti ṣe méjèèjì ní ọ̀fẹ́ lọ́bàdé ká máa fò síwájú ká máa tẹ̀lé fídíò yìí lọ lẹ́sẹẹsẹ ìtumọ̀ fídíò yóò wá yé wa tá a bá wá wò tán ká wá padà sẹ́yìn ká lọ wà ń ta sẹ́yìn yóò wá yé wa láyé kún dáadáa ẹ rí wípé mufti ìlú Ìwó yìí nígbà tí ẹ fẹ́ jẹ mufti Rábítà mufti ilẹ̀ Yorùbá táwọn Rábítà gbé kalẹ̀ àwọn ẹgbẹ́ ńláńlá ẹgbẹ́ àwọn àfà ìgbìmọ̀ àwọn àfà ńláńlá jákàjàkà àwọn ìmáàmù tó jẹ́ pé àwọn náà la síwájú ilẹ̀ Yorùbá ẹni bá wuyewuye lọ mufti Ṣíàní ìpátá ni wọ́n jàǹdùkú ni wọ́n àwọn ni wọ́n ń bú ànábì àwọn ni wọ́n gbógun tànábì ní sàsọ gbogbo ẹ̀ lóríṣiríṣi àwọn ni wọ́n ń bú sàbẹ̀ àwọn ni wọ́n ń bú wá ni wọ́n ń bú ẹ̀yìn wọ́n sàn wá gbogbo ọ̀nà láti tánìṣì méjì àwọn ẹgbẹ́ Rábítà yìí àwọn àfáà tó wà ń bẹ̀ kí wọ́n mú wọn balẹ̀ kí wọ́n yẹ̀yẹ́ wọn láti fi jẹ́ wípé àwa tí a kà kéwù àní dáàmọ̀ á kàn wá tò sẹ́yìn wọn ni wọn wàá mọ̀ pé àwọn náà já sí i wọn àmọ̀ pé a ṣe làákàyè wọn àmọ̀ pé a gbọ́n torí inú wáàsí tẹ̀ ń ṣe jáde náà làwa ti ń fa wọn mú òkun yọ
láti ń fa okùn yẹ tó bá yẹ ká dè lókun yín láti ń dè lókun wá sí náà láfi ń dè yín lókun. Àwọn rọ́bìtà ẹgbẹ́ tó dúró dáa ní ẹgbẹ́ lálùbáríkà ni ẹ wo iṣẹ́ takuntakun tí wọ́n ti ń ṣe bọ̀ látẹ̀yìn ẹ wo ẹgbẹ́ tó ṣe é dé yìí náà tí wọ́n sì dáwọ́ ìdúró ẹ̀rí pé iṣẹ́ ńláńlá ni. dẹ́ mufti ìlú Ìwó gangan ti mọ̀ wípé ẹ dákun ẹ fọ ẹ jẹ́ ká farabalẹ̀ láàrin yìí. Mufti ìlú Ìwó òun gangan ti mọ̀ wípé mufti ilẹ̀ Yorùbá tóun jẹ yẹn tí Olúwo fóun yẹn òun ò lẹ́tọ̀ọ́ sí. Mufti ìlú Ìwó gangan ti mọ̀ wípé mufti ilẹ̀ Yorùbá tí wọ́n fòun jẹ yẹn tolúwo tọ́lọ́lọ́ Olúwo fòun jẹ Olúwo tó bẹ̀ láti fòun jẹ. Mufti ilẹ̀ Yorùbá tí Olúwo fi jẹ nínú yàrá rẹ̀ àbí nínú pálọ̀ rẹ̀ tó wé ńlá wà nìyẹn mufti gangan mà nínú ara rẹ̀ yẹn mufti Ìwó. Ọba Abdulrasheed Dígẹrẹwù ìlú Ìwó gan mọ̀ wípé oyè tí àwọn jọ jẹ láàrin ara àwọn yẹn fẹ́ẹ̀kì oyè làwọn jẹ. Mufti gangan mà wípé àwọn tí ó tọ́ sí láti yan mufti ilẹ̀ Yorùbá tí wọ́n bá ṣetán láti ṣègbésẹ̀ ìyẹn tọ́lọ́mbá ni wọ́n sọ jí tọ́lọ́mbá ní wà òun ọ̀dà àbóhùn òsìwà tí wọ́n fi gbé èèyàn dìde bóhùn ọ̀lẹ́tọ̀ láti takò wọ́n ẹ máa dè mọ́wọ́. Mufti yìí gangan mọ̀ wípé oyè mufti ilẹ̀ Yorùbá tẹ́ fòun jẹ yìí òun ọ̀lẹ́tọ̀ rẹ̀ rárá ọ̀nà tó yẹ kó gbà wá nǹkan ló gbà wá. dẹ́ mufti ilẹ̀ Yorùbá tẹ́ fòun jẹ yìí ìmáàmù ìlú wọn gangan lèmáàmù gbogbo lèmáàmù ìlú wọn tí a ń pè lèmáàmù àgbà. Bàbá yìí o mufti gan ó yé mufti wípé lẹ́ni pé bàbá yìí mọ òótọ́ ní lọ pa oyè mufti ilẹ̀ Yorùbá bóyá ó tọ́ sóhun tàbí kò tọ́ sóhun. dẹ́ bàbá Wàsíìrì náà bí ẹni páwọn náà mọ̀ wípé mufti ilẹ̀ Yorùbá yìí ẹni tí wọ́n gbé fún tó wá nílò àwọn ìtọ́ba wé láwà níyì àwọn òrùpọ̀ kọlifáì rẹ̀ tàbí wípọ́ tọ́ sí i tàbí ẹni tó yẹ kó fi jẹ́ ni ló fi jẹ́ ẹ rí ìdí rẹ̀ tẹ̀lé mi ká lọ èbí fi máa bẹ̀ wá wípé ká ṣe jẹ́ ká ṣe mẹ̀dọ̀ ẹjẹ́ àmọ̀ tẹ́lẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́. dẹ́ mufti gangan fún ara rẹ̀ òun gan wa ọmọ tí ń jò títọ́ ọmọ tí ń jò dòdò wípé oyè yìí ọ̀tọ̀ sóhun ṣùgbọ́n lọ́nà kan àbí kejì oyè yẹn dọ́wọ́ òun. ẹ wá rí i pé tí ń joyè ó ti ń ṣe bọ́ ń ṣe ti lọ bí ọdún kan ọdún méjì ọdún mẹ́ta ti lọ bí ọdún mẹ́rin tẹ́nìkan kan ò takò ṣùgbọ́n kára yìí pé mo bí fídíò tí mo ṣe sẹ́yìn tí mo fi ń gba mufti mọ̀ràn yìí pé ká pé bí ìṣe ń pariwo bọ̀ látẹ̀yìn yìí pé bàbá mufti ẹ ṣe sùúrù ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ ṣe mẹ̀dọ̀ gbogbo ìjàngilà tẹ́ ń jà yìí bí ìpọ́tátẹ̀ fi ń ṣe wá sí iyì ogun yìí tí ẹ̀ fáwọn ọba wa lápọ́nlé tẹ́ ẹ̀ pọ́n pọ̀lọpọ̀ àwọn àfáà gan lé ìṣeéṣe kẹ́ ẹ jábọ́ ó lè mọ ìyọ̀bà mú mufti gbà ẹ̀ pé mi ìdẹ̀ kí n sàfà gẹ́gẹ́ bó ti máa sọ fún yín pé irúgbọ̀n mi tẹ́ rí ìṣúná mo fi ṣe mi ì sàfà rárá mi ì mọ kéwú rárá kódà mi kì í sọmọ kéwú olùjọ́sìn mùsùlùmí òdodo ni mi ṣùgbọ́n mi gbọ́ wá sí gan-an ìlọ́ta bí wá sí o kò sí wá sí ẹ tẹ́mi gbọ́ àtọ̀tàtọ̀ rẹ gbogbo ẹ̀dẹ̀ mímọ́ gbọ́ papọ̀ láti fi mọ kònókònó tẹ́ ń bẹ náà lùkúrán àtàdíìtì ṣebí tí wọ́n bẹ́ náà lẹ́bi ṣe wá sí jáde bẹ́ẹ̀ mi sì ṣe ń gbọ́ lèmi ń dè mọ́wọ́ bí mo ṣe ń gbọ́ mò ń dè mọ́wọ́ so bẹ́ẹ̀ bá tún wá yí lọ́lẹ̀ mi ọmọ tó fi gbá ṣe bẹ́ẹ̀ ti fi ṣe bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ti fi ṣe wá sí pé báyìí ni ló ṣe rí lèmi fi ń já mufti Ìwó sí wípé kún ó ṣe jẹ́ nípa ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ lèmi gbà mọ̀ wọ́n ọ̀nà tí mo gbà mọ̀ wọ́n yìí mọ̀ wọ́n lọ́nà jẹtumọ́ bí ìgbà tí ẹ mọ èèyàn lọ́nà jàǹdùkú mo fi mọ àwa yìí èmi fi wá ń gbà wọ́n mọ̀ràn pé ẹ ṣe jẹ́ ṣe bí mufti nìyí ṣe bá síwájú wa nìyí nú ẹ̀sìn oyè tẹ́ ẹ gbé lọ́wọ́ yìí tóbi oyè tẹ́ ẹ gbé lọ́wọ́ yìí ó tóbi oyè ńláńlá kàǹkà ni èèyàn gbọ́dọ̀ gbérú oyè báyìí dání kọ́ máa fi wà jàǹdùkú kọ́ máa fi wà pátá èèyàn gbọ́dọ̀ gbérú oyè báyìí dání kọ́ máa dá àwọn tó jẹ́ àwọn tó nílẹ̀ Yorùbá mọ̀ láláwọn bàbá wọ ọba àwọn ọba aládé kọ́ máa dá wọn mọ̀ kọ́dà bí wọn ṣẹ́ẹ̀sì Islam ni wọ́n wà ṣé bẹ́yìn lẹ ti sọ bí wà sí rí pé Ànábì Muhammad sallallahu alaihi wasallam ẹni ìkẹ́ ẹni ìgẹ́ ni ọlá ẹni yìí pé tí a bá gbé òkú oníṣẹ̀ṣe kọjá tí è sara wọn
wọ́n lànà mọ́ sì fún lápọ́nlé yóò sì dìde wọ́n láwọn sábẹ́ lọ́wọ́ abẹ́ ìgbà kí ló dé wà nígbà ṣe bẹ́ẹ̀ mi ní bẹ ní ọrùn rẹ̀ èyí wà àkọ́kọ́. ẹlẹ́ẹ̀kejì ni pé mo ti gbọ́ wàásì kan náà rí wípé Ànábì Muhammad sallallahu alaihi wasallam wọ́n lọ sọ́dọ̀ ọba kèfèrí kan bí ọba kèfèrí yẹn pọ́n wọlé àwọn náà pọ́n ọba kèfèrí yẹn lé wọn ò wo pé kèfèrí nítorí pé nípa kéèyàn ṣàpọ́nlé ara èèyàn kí wọ́n dá sí èèyàn ilé mú kọ́pọ̀lọpọ̀ padà kọ̀ǹfàtì kó wọ́n mọ̀ bọ́ wọnú ẹ̀sìn Islam ṣe bẹ́ẹ̀ nẹ́ẹ̀fi ṣe wáàsí fún wa èmi ọ̀kan mọ́ bí ó wà ní Al-Qur'ani èmi gbọ́ oríṣiríṣi wáàsí dáadáa ẹwà rí yẹn sí báyìí àpẹẹrẹ ẹwà rere yẹn lára bàbá mufti mọ̀tẹ́kọ́ rí wípé nípa ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ wọn ò wá pọ́n bàbá ọba Ghandi lé rárá wọ́n wá ń yẹ̀yẹ́ bàbá yìí wọ́n ń yẹ̀yẹ́ ní Ògbómọ̀ṣọ́ látàrí wípé wọ́n ń gbè sẹ́yìn Lìmámù Ọ̀jàgbó lèmi wọ́n ṣe kọ́dù jáde nígbà mo fi ń sáyé àkíyèsí mi fi ń palákèsí fún wọn wípé ẹsẹ̀ jẹ́ ọba lẹ́ńtẹ̀ ń sọ̀rọ̀ sí yìí no matter kódà bí ẹsẹ̀ mùsùlùmí ni ẹ fún wọn lápọ́nlé tiwọn táwọn bá wá kọ́ tí wọn ò fún yín lápọ́nlé tiyín bí mùsùlùmí lèmi á dìde á bá bàbá sọ̀rọ̀ bọ̀bí mo ti wá wò wá bàbá yìí gẹ́lẹ́ ìwà táyìn fi ń ròyìn Ànábì Muhammad sallallahu alaihi wasallam ẹni ìkẹ́ ẹni ọlá ẹni yìí ìní ń bẹ lára bàbá ọba Ghandi irú ayé ní ń bẹ lára bàbá àsòótọ́ o ká fi àsọdùn sí ká má fà àsọdùn sí bó ṣe rí gẹ́lẹ́ mo ní mo sọ yẹn ìwà rere tẹ́ fi ń ròyìn Ànábì Muhammad sallallahu alaihi wasallam ní ń bẹ lára bàbá ọba Ghandi tẹ́yìn ń pè ní kèfèrí gbogbo ẹ̀yìn tẹ́tẹ́tẹ́ ńlanu gbàgà yìí ẹ̀yin tẹ́ wá dúró nùbọ̀ wípé mufti ìlú wo ni mufti ilẹ̀ Yorùbá ni yín àpẹẹrẹ téèyàn fi péyàn mùsùlùmí gangan ilẹ̀ yìí wọ́n ń wù jáde ni wọ́n mú yín pa mí lẹ́yìn wọ́n mú èmi pa yín lákèsí gbà yẹn pé ẹ rọra èmi ti wo sàkún oyè tẹ́ gbé dání yẹn mo ti wò ó lọ tá ń fi yín jẹ́ mo ti di pọ́lù wo ni mo fi àbáyọ̀ tọ́ tó yẹ yìí kẹ́ ẹ ti wá ṣe jẹ́ kẹ́ ẹ ṣe mẹ̀dọ̀ kẹ́ ẹ bára lẹ̀ ìṣeéṣe kówó yóò sì tún wà lọ́wọ́ yín torí pé àwọn àáfàá tó yẹ kó fi yín jẹ́ tẹ́gbọ́n fìyàn jẹ́ náà mọ̀ ṣùgbọ́n àtàrí àyè yín gìràgìrà èmi mo tó báyìí mo tó tọ̀ èmi mo lọ́pọ̀lọ́ jù èmi ní mọ̀ kọ́ńtró gbogbo ilẹ̀ Yorùbá ẹ̀ọ́pọ̀ tèmi lẹ́lò by two last by fire gbogbo ẹ̀yìn yòókù ẹ̀ nílàkàyè ẹ̀dọ́gbọ́n ẹ̀dẹ́ ẹ̀ nímọ̀ ìpínlọ́padà kó bá bàbá ìjẹ́bi gboyè mú mufti yẹn lọ́wọ́ rẹ̀ ẹ wá fẹ́ ẹ̀kọ́ mufti ilẹ̀ Yorùbá yẹn ti kúrò lọ́wọ́ yín ó ti kúrò lọ́wọ́ yín Gàbádáyà mufti ilẹ̀ Yorùbá yẹn ti kúrò mbẹ́ dẹ́ mufti ìwọ yẹn dì í mọ́wọ́ wọ́n padà gbá bẹ́ẹ̀ bá change wáyé mọ́sálásí rẹ̀ ti ń kírun jímọ̀ yẹn wọ́n padà yọ yín kúrò ní ìmáàmù bóyá ìmáàmù bá central mosque ní àdónò wọ́n padà yọ yín kúrò mbẹ́ tẹ́ ẹ̀ bá change wáyé di àwọn tí mò ń sọ ìmọ̀wọ́ sí o èmi ò kì í ṣe awofá o mi ò dẹ̀ kì í ṣe àríná bọ̀ èmi ń wo ti ń lọ lèmi ń pa yín sákèsí àkíyèsí mò ń pa yín sí o dẹ́ nísìn láti wá fi hàn gédéǹgbé kẹ́gẹ́dì tí mo sọ wípé ó ti hàn sí bàbá mufti pé oyè tí àwọn jẹ yẹn àwọn ọ̀lẹ́tọ̀ rẹ̀ dẹ́ kìí ṣe tó yẹ kọ́fà wọn jẹ ló fi wọ́n jẹ dẹ́ lè má mú àgbà Ìwó gangan mọ̀ wípé rọ́ǹgòyè ni wọ́n jẹ. ní àfikún bàbá Wàsíìrì gan mọ̀ ṣùgbọ́n wọn ò lè sọ fún un wípé ètò wà ní rẹ̀ yìí o ètò wà lórí rẹ̀ yìí o oyè ń jù lọ kì í ṣe tó yẹ kó fi jẹ́ nìyẹn pàápàá jùlọ ń pa bambari gangan kó tiẹ̀ tó di pa bambari àwọn àfáàlú Ìwó kankan mà torí pé mo ti gbé fídíò àfáà kan jáde tó ní àwọn tí ń sọ ti pẹ́ pé oyè yóò tọ́ sí bàbá yìí ẹ̀wà rí yẹn sí báyìí tó pa bambari ẹ̀ pátápátá ni pé Olúwo gangan dígẹ̀dẹ̀ Olúwo tó fi mufti Ìwó jẹ oyè mufti Ìwó àti mufti ilẹ̀ Yorùbá gangan Olúwo gan mọ̀ wípé òun ò lẹ́tọ̀ọ́ láti fi bàbá yẹn jẹ mufti ilẹ̀ Yorùbá pé wọn ò lẹ́tọ̀ọ́ rẹ̀ ìdí tẹ́lẹ̀ fi mọ̀ wípé òun tó fi agbó àwọn ènìyàn fi mọ̀ pé wọn ò lẹ́tọ̀ọ́ rẹ̀ ni wípé mufti gangan lọ́fẹ̀ẹ́nu ara ẹ̀ sọ jáde fún ẹgbẹ́mi gangan mo fẹ́ fẹ́nu ara mi sọ jáde tí ò sẹ́ni ń bẹ̀ á mọ̀ dáwọ́tì wípé bóyá kò fẹ́ nà bá mufti Ìwó ni ìgbà wọn gba ti Yorùbá lọ́wọ́ rẹ̀ ó tún fẹ́ kí wọ́n gba mufti Ìwó lọ́wọ́ rẹ̀ kó tún yọ kúrò ní ìmáàmù ìwà rẹ̀ lèmi fi ń George then mo ti ń sọ̀rọ̀ ibò sì ti lọ bí 2 years tí mo ti ń sọ́mọ̀ látẹ̀yìn pé if care is not taken bàbá yóò padà sí wa wò yóò jà rẹ̀ bọ́lẹ̀ ẹ wà ní yẹn sí báyìí so ẹ wò ó nígbà tí wọ́n fẹ́ jẹ oyè
mufti ilẹ̀ Yorùbá yẹn táwọn rọ́bìtà fẹ́ fi àfa ńláńlá ẹni ọlẹ́ni yẹn ní àpọ́nlé tí wọ́n fẹ́ fi jẹ oyè mufti ilẹ̀ Yorùbá nìbàdàn. wọ́n ní wọ́n ránṣẹ́ sí chief imam àgbà ìlú Ìwó ìpè kó yọjú síbẹ̀. ó dàbí ẹni pé àwọn rọ́bìtà nìyẹn wọ́n invite chief imam ṣe ń pé chief imam ìlú Ìwó ẹ̀wà ní yẹn sì ṣe mọ̀ pé ó ju mufti ìlú Ìwó yẹn lọ. bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni wípé ọba ìlú Ìwó gangan ó gbọ́ sí i. bàbá Wàsíìrì wọn ò bá gbọ́ sí i pé bàbá dọ́jì àárín yẹn ní sàlàyé ẹ̀ fún wa. wọ́n nígbà wọn pe ìmáàmù àgbà ìlú Ìwó àwọn ti mọ̀ pípé ọjọ́ báyìí o àwọn lọ wé láwàní fún mufti ilẹ̀ Yorùbá nílùú Ìbàdàn lábẹ́ àṣẹ lábẹ́ àkójọpọ̀ ẹgbẹ́ àwọn ìgbìmọ̀ àfà àti àwọn ìmáàmù nílẹ̀ Yorùbá ìyẹn rọ́bítọ̀. so kò ṣàjèjì sílẹ̀ mọ́mọ́ àgbà Ìwó àwọn ti mọ̀ ọ́rẹ́dì. nímọ̀ tí wọ́n mọ̀ yẹn bí ẹni pé bàbá Wàsíìrì náà ti mọ̀ bí ẹni pé àlẹ́jẹ́ lè bí ẹni pé bàbá Wàsíìrì náà ti mọ̀. ẹ ká farabalẹ̀ o dẹ́ mufti ìlú Ìwó gangan ìwà rò pé òun mọ̀ dẹ́ ọba ìlú Ìwó gangan ìrùkọ́ bá mọ̀ ẹ máa di àwọn tí mò ń sọ yìí mọ́wọ́ o ẹ̀rẹ́rì rẹ̀ ń sin o ìrùkọ́ bá dígẹrẹ ìlú Ìwó bá Rasheed Àkànbí kùtàǹtì ìlú Fẹ́mi Lóyè ìrùkọ́ òun mọ̀ rárá tọ́ba mọ̀ ń wú gbọ́ ni kò tí ì dájú dẹ́ bàbá Wàsíìrì bí ẹni pé àwọn ti mọ̀ pọ̀ wọ́n díbọ́n bíbá wọn ọmọ allegedly then chief imam àgbà ìlú Ìwó bí ẹni pé àwọn ti mọ̀ allegedly pé tọ̀ ìjọba yìí o nǹkan báyìí ó ṣẹlẹ̀ gbọ́wọ́ tásìkò ìgbà tí wọ́n lọ chief imam ìlú Ìwó ó lọ bá bàbá wa àbí bàbá wọn kùtàǹtì tìlú Ìwó Olúwo tìlú Ìwó ó lọ sí kábíyèsí sí bàbá ní ààfin bàbá Olúwo tìlú Ìwó o kẹpẹ fún wa o báwọn afáàṣe mọ ṣàdúrà ni wọn ṣàdúrà tọ àwọn fẹ́ lọ ibi ìwé láwà ní mufti ilẹ̀ Yorùbá nílùú Ìbàdàn táwọn ẹgbẹ́ rọ́bítọ̀ tí adébọ̀ kí wọ́n láwọn àfáà ńlá kan náà wà ń bẹ́ lù wò pé ipò sí ìlú tí kò tún ọ̀dọ́mọ ẹgbẹ́ sí nílẹ̀ Yorùbá tí fi hàn wípé bọ́yá lèmọ́mọ́ àgbà ìlú Ìwó gangan ẹgbẹ́ rọ́bítà ni wọ́n wà bọ́yá. so àwọn wá dìde láti ilé tiwọn pé àsìkò ti tó o láti lọ wé láwàdí fún mufti ilẹ̀ Yorùbá titun tí wọ́n ṣẹ̀ fẹ́ yàn nìbàdàn lábẹ́ àṣẹ àwọn rọ́bítọ̀ wọ́n là fi wọ́n lè fi tó Olúwo tìlú Ìwó létí Olúwo ní ha pé kí wọ́n pe mufti then bí mo ṣe ń rò bí ẹni pé bàbá Wàsíìrì wọn kọ́ wọn ní ẹ kọ́kọ́ pè ìgbà wọn pe bàbá Wàsíìrì ṣé ẹ má sì nígbà olè mọ́mọ́ àgbà ìlú Ìwó ti wà nínú Aláàfin ọba Olúwo tìlú Ìwó ó ti wà níwájú ọba wa pe wọn ní wọn pe bóńdà ń pè bàbá Wàsíìrì ìgbà wọn pè wọn fóònù ríngì gan kò sẹ́ni tó gbé wọn wá ń di fóònù ní kò sẹ́ni tó mọ̀ wọn wá ń di fóònù ní kò sẹ́ni tó mọ̀ wọn ń chájì ẹ̀ lọ́wọ́ ní kò sẹ́ni tó mọ̀ fóònù ń bẹ lára wọn ní kò sẹ́ni tó mọ̀ àárín yẹn wọn ò gbé kọ́ọ̀lù wọn bá ní kí wọn pe mufti ìgbà wọn pe mufti ìlú Ìwó wọn sọ fún wípé tọ ìmáàmù ń lọ Ìbàdàn níbi ẹ ti fẹ́ wé láwà ní ìyẹn lèmọ́mọ́ àgbà ìlú Ìwó ó wà lọ́dọ̀ òun náà ó wà lọ́dọ̀ àwọn ní inú ààfin báyìí wọ́n ń lọ ìlú Ìbàdàn láti lọ wé láwà ní fún ìmáàmù fún mufti ilẹ̀ Yorùbá titun lábẹ́ àṣẹ ẹgbẹ́ ìgbìmọ̀ àwọn àfáà ìmáàmù rọ́bítọ̀ pé ṣé kí wọ́n lọ àbí kí wọ́n má lọ wọ́n ní ẹ bí mufti bẹ́ẹ̀ mufti ò ṣe méní méjì òun sọ pé kí wọ́n lọ òun sọ fún kábíyèsí tí ìmáàmù àgbà wà wájú wọn wípé kí wọ́n lọ pé kí wọ́n lọ lílọ tí wọ́n wá lọ yẹn wọ́n lọ ṣe tí wọ́n ṣe
ìgbà wọn dé awuyewuye tó lóòkè mufti ilẹ̀ Yorùbá ya mufti Ìwó yarí ẹ̀rí gbogbo ti gbá àwọn fídíò ẹ̀ náà jábọ̀ pé tó bá wo fọ́nrán tuntun tẹ́ ẹ̀ bá padà sẹ́yìn kẹ́ lọ́wọ́ àwọn tẹ̀yìn fídíò yìí ò lè yé yín rárá. nísìnyí báyìí fídíò kan wá jáde tó tó àṣírí ti lọ gàgà wípé mufti ilẹ̀ Yorùbá mufti Ìwó gàgà mọ̀ wípé oyè tẹ́ gbé fóun fẹ́ẹ̀kì ni kìí ṣe ń tọ́ ẹ kófì òun joyè ìlófì òun joyè nítorí àbí òun joyè tó ń faramọ́ tó ń gbà yẹn ó ti hàn sílẹ̀ mọ́mú àgbà Ìwó torí tí ọba hàn sí wọn póyè ní òpọ́lítì fún mufti ìlú Ìwó ni wọn ò ní dìde pàràkó tó lọ fi wọn ẹlòmíì jẹ lọ́hùn wọn lọ kún wọn lọ́hùn tápọ́ bá ṣùọ̀ wípé mufti tìlú Ìwó yẹn gẹ́gẹ́ ni the right person tó yẹ ẹni tó yẹ náà ni ló fi joyè mufti yẹn chief Mamulu ò ní lọ bẹ̀ wọ́n ní rárá ẹni táwọn fi jẹ yìí ọ̀nà tọ́tọ́ ló fi jẹ dẹ́ bàbá wà sí táwọn ò gbé kọ́ọ̀lù tí wọn ò rí kọ́ọ̀lù gbé kí ló wà lọ́kàn bàbá gan táwọn ò fi ánsà ìgbọ́n padà wọn sọ wípé bàbá wà sí ìlọ ẹkùn kọ́kọ́ pé tẹ́ bá pẹ́ bàbá wà sí ní ọ̀hà sọ fọ́ba wípé kọ̀lẹ́tọ̀ àti lọ ìyẹn chief imam bàbá wà sí ní ọ̀hà dá wọn dúró lẹ́yìn ìgbà wọn sì á pe mufti ìyẹn mufti Ìwó wípé nǹkan báyìí ṣẹlẹ̀ nínú ààfin o sọ́yẹ kí wọ́n lọ o òun ṣẹ̀ṣẹ̀ wá sọ fún wọn wípé ṣé bàbá wà sí wà mẹ́rin wà mẹ́tọ̀ nítorí bàbá wà sí bá ti sọ ìlà wọn sọ ṣẹ̀gbọ́n lọ́kàn tẹ̀ ní pé bàbá wà sí ó ti sọ pé kí chief ìmọ̀mọ́ mọ́ lọ ṣùgbọ́n bàbá wà sí ò gbé kọ́ọ̀lù kí ló dé tí wọ́n fi gbé kọ́ọ̀lù kí ló dé tí wọ́n fi gbé kọ́ọ̀lù kí ló dé tí wọ́n fi pe mufti tí fóònù fi ń bẹ lọ́wọ́ tiẹ̀ ẹwà rí yẹn sí tí fóònù fi ń bẹ lọ́wọ́ ti mufti ìlú Ìwó tó ń fi gbé kọ́ọ̀lù tí wọ́n ní wọ́n fi bí wípé ṣékún wọn lọ ibi ìwé láwà ní mufti ilẹ̀ Yorùbá ti tún tí a fẹ́ yàn ń bàdàn lábẹ́ àṣẹ rọ́bítọ̀ wọ́n ní mufti Ìwó gangan ló ní kún wọn lọ bẹ̀ sọ̀ǹgbà tó ti ní wọ́n lọ yẹn kí ló wá fa ìjà kí ló fariwo tó bá dá ẹ lójú wípé lóòótọ́ o qualify fún mufti yẹn ìwọ sọ fún ẹ pé wọn gbọ́dọ̀ lọ ní tiẹ̀ tó jẹ yìí ló qualify ìdí ẹ̀dẹ̀ nìyí so òun gangan fi ọwọ́ sí pé kí ìmáàmù àgbà Ìwó ìlú Ìwó pé kọ́ lọ bẹ̀ kí wàá lọ fẹ́ fàrò ẹ tẹ̀lé mi ká lọ ẹ wá jẹ́ ká farabalẹ̀ dáadáa ká fi lọ wo fọ́nrán mufti gangan ká gbọ́n tó ti ẹnu mufti gangan jáde ẹ jẹ́ ká lọ gbọ́ ká wo ń tó ṣẹlẹ̀ kó ń gangan kó fi ẹnu ara ẹ̀ sọ jáde ẹnu oníkàn ìlà tí ń gbọ́ pọ̀n ọ̀yá ẹ jẹ́ ká lọ. ọ̀rọ̀ mufti ọ̀rọ̀ làkàì bẹ́ẹ̀ tí wọ́n fẹ́ bá wa sọ kẹ́ẹ̀dẹ̀ dì mú ẹ jẹ́ káwọn èèyàn gbọ́ bàbá wa ìmáàmù níwò wọ́n lọ síbi mufti kangaroo tí wọ́n ṣe ní Ìbàdàn ẹ̀yin kan wá ẹ̀yin àtọ̀pọ̀ ẹ̀ ń ta ẹgbẹ́ ó sì lọ ọbẹ̀ ìmáàmù Ìwó lílọ ọbẹ̀ wọn kò ní mẹ́nì torí jókòó gangan fúnra rẹ̀ gangan òṣèkéde kò ní mẹ́nì àdá ìmáàmù Ìwó kó tó lọ ó lọ gbàṣẹ lọ́dọ̀ bàbá wa Olúwo bàbá wo Olúwo sì fẹ́ fi àṣẹ kalẹ̀ wọ́n fẹ́ gbà so ìmáàmù ń bẹ́ẹ̀ báyìí bàbá wa Olúwo pè mí ọkọ̀ bàbá Waziri náà ká pé bàbá Waziri wọ́n bá wà nídìí fóònù nígbà tí wọ́n ń pè wọ́n ìmáàmù ò ní lọ torí ní tí bàbá Waziri bá sọ lèmi náà sọ bàbá Waziri bàbá wa Olúwo wọ́n ń pè wọ́n tí wọ́n sọ fún mi pé àwọn ń pè wọ́n lọ́wọ́ ìmáàmù ń bẹ lọ́dọ̀ àwọn láàfin báyìí o bẹ̀tì bàbá Waziri ò gbé torí wọn ò sí ní fóònù gbà ẹ̀ èmi wá ti gbé wọ́n á bi mí léèrè pé mufti ṣé kí ìmáàmù lọ síbi prógámù tí wọ́n fẹ́ ṣe ń bàdàn láti yan mufti mi mo ní kò dé mí ní ẹ̀yin lọ bá ọba lọ yẹ èmi ní mufti ẹ jẹ́ wọ́n yan mufti wọn káwá ohun tí ó ṣe ẹ jẹ́ máa mú ọ lọ torí aslan ó yẹ kí máa mú kó sọ pé wọn ò lọ ni kò yẹ kó wá gbà yọ̀ǹda gan ẹgbọ́n mi nìsín wọ́n gbà tó ti wù láti lọ torí pé tá a bá ní kọ́mọ̀ lọ yọ̀dà bẹ̀rẹ̀ pé bóyá aka ìtẹ́ bẹ́ẹ̀ ṣe ohun àkàkún kódà àwọn èèyàn wá ń pè mí lóríṣiríṣi pé ẹ jẹ́ ká ṣe prógámù kan ká fi pa prógámù wọn rẹ prógámù wọn rí ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá a fẹ́ máa parẹ́ tá a ṣe prógámù tá a fẹ́ máa parẹ́ ẹ̀ pé tá a bá ṣe prógámù kan lásìkò yìí tá a ṣe against wọn ìtumọ̀ ẹni pé prógámù tí wọ́n ṣe ó dùn à
àlànà àbí àṣetàwa náà against wọn program wo dùn á ìdí mẹ́rin ni òfin dùn á tí ò sì lè dùn á láíláí nítorí ìdí mẹ́rin wọn lè gẹ̀ẹ́tì mẹ́rin láíláí. ṣé program tí wọ́n ń ṣe tó kọ́ alábàárà gan wọn àmọ̀ pé ẹnìkan kan ṣe program wọ́n fi sínú fitation pé Bọ́lá Ahmed Tinubu ń bọ̀ ọ̀wọ́ akọ̀ràn ẹ̀yẹ̀ wa wọ́n sọ pé camouflage lásán nìyẹn. àwọn tó ní Bọ́lá Ahmed Tinubu wọ́n máa sọ fún Bọ́lá Ahmed Tinubu kò gbọ́dọ̀ dé ẹ̀wọ̀n àbí ìgbà tí ẹ fẹ́ yẹpẹrẹ Bọ́lá Ahmed Tinubu ní ibi program yẹn gẹ́gẹ́ yẹpẹrẹ ní. náà gbogbo ẹni tí bá ń bẹ ní ibi tó bá rí ọwọ́ ọgbọ́n dáadáa lónìí mo fẹ́ sọ kó kílẹ̀ kí point mẹ́rin kó yé yín. ìdí tí program yẹn fi jẹ́ kangaroo useless kò nítumọ̀ ẹgbọ́n mẹ́rin tí mo fẹ́ sọ yìí kẹwàá da bóyá mo right bá sọ pé kò nítumọ̀ kò ṣe kọ̀dá ká reply rẹ̀ gan yọ̀dà bẹ́ẹ̀ pa gangan àmọ́ tá à ń ṣe. kí lẹ́rọ mufti wa sí àbí mufti wa báwọn jà number 1 ní wípé lẹ́yìn ọdún mẹ́rin tí wọ́n yẹ̀mí mufti làwọn tó wá ń wí láàrin tiẹ̀ ní ìsìn wọ́n mọ̀ pé àbúrò mi mufti yẹn ó dé lẹ́yìn mi ó dé ní so ó yẹ kí láàrin ògìrà nígbà mọ́ jẹ́ tèmi tán láti wí láàrin tiẹ̀ ó lò ó ti wé tiẹ̀ láti ti rẹ́gísítà rẹ̀ lẹ́yìn ọdún mẹ́rin lẹ́yìn tó wá dé àbúrò mi nìyẹn ẹjọ́ kọ́ máa operate bọ̀. Number 2 ó náà ní pé mufti gangan fúnra rẹ̀ mínísítà àti kọmíṣánná yẹn ni nínú ìtàn títí dì sìn ẹni tí máa ń yan mufti ọba ni ẹni ọba ní authority méjì ní bẹ́ẹ̀ Nàìjíríà ìkájú kan lọ ni the normal authority ti ṣe government authority kékeré kàtàkù náà lọ authority ọba níbo ni rábítà àbí wúlò àmáhùn ti yan mufti kò síbẹ̀ ní àgbáyé àfi lágége àtàwọn bàbá rábítà ẹgbẹ́ ni wọ́n ẹgbẹ́ àwọn tí wọ́n ríra wọn kìí ṣe ẹgbẹ́ gbogbo àwa mùsùlùmí kìí ṣe ẹgbẹ́ gbogbo lèmọ́mù mùsùlùmí over 90% tí mọ́sálásí nílẹ̀ káàró òjìrí ọmọ pẹ́ ń sẹgbẹ́ yẹn wọ́n àdẹ̀ jàǹfààní kan wọ́n àrí tí wọ́n àṣẹ pẹ̀lú wọn bọ́n tó ṣe wà rábítà àwọn ìmìnà tó láwọn èèyàn mi ń bẹ̀ bó ṣe láwọn èèyàn kẹ́lọ́kùn òlé dé rábítà lẹ́lẹ́ bẹ́ẹ̀ ṣe rí àwọn ìrìnà àwọn náà ń control league of imam kan bí irú àwọn náà ṣe ń control ti hàn náà ẹgbẹ́ lásán ni ẹgbẹ́ yẹn lọ́wọ́ àyàn mufti rábítà àná bẹ́ẹ̀ kéde pé mufti rábítà ẹgbọ́n mílíọ̀sìn kìí ṣe mufti ilẹ̀ Yorùbá ṣùgbọ́n wọ́n kàn fi táìtù ilẹ̀ Yorùbá sí láti fi tọ́ wa tọ́wọ́ ayẹ káṣe tọ́ dáṣẹ́ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta ìyẹn kílẹ̀ dáadáa kí n pé ẹ̀ ń bínú tí ń bẹ́ẹ̀lẹ̀ ní àbẹ́wò ṣẹ́rí Olúwo ilé kan bẹ́ẹ̀ ń wò bí ìtàn pẹ̀ nílé àlìkàlì sí gbogbo yín mọ̀ ń jẹ́ ń pè mufti gàgà oyè mẹ́rin ni tí ó split kúrò lára ẹnìkan bí ìtàn ṣe ń bọ̀ bá a ṣe ń pọ̀ sí bí nǹkan ṣe ń develop sí lóye yẹn on split on já on pín oyè kan náà sí ni oyè aláwọ̀kọ́ ni oyè ar-rasul tí sàfà wa Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam so ar-rasul yẹn òun là mẹ́rù wa lọ́jọ́ so rasul ni ó dé ní àbíṣẹ́ múlọ́ ẹlẹ́ẹ̀kejì Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní mufti lórí istiftah wọ́n máa bí léèrè ọ̀rọ̀ ẹ̀sìn wọn ni ó sì ṣàlàyé tọ́rọ náà lọ́mà ní ń kọ́ àwọn tí ó mọ̀ ó di méjì àbí ẹlẹ́ẹ̀kẹta yín kankan náà ni alìkọ́ọ́dí mufti náà ni kọ́ọ́dí níbẹ̀rẹ̀ ṣe mẹ́lẹ̀ta tó yẹ yíwá ẹ̀ ar-rasul al-mufti al-qadi ṣe mẹ́lẹ̀kẹrin al-imam alìkíní o al-imam mẹ́rẹ̀ẹ̀rin ara ẹnìkan ló wà. I canceled my Midjourney subscription because this AI does everything I need. I can upload my own photos and create. Tí ṣe Muhammad sallallahu alaihi wasallam. Ṣùgbọ́n sẹ́yìn pé bó ṣe wà lára ẹnìkan kò ṣe máa gbé òpọ́sìkò kọ́ wà lára ẹnìkan lọ. Number 1, Muhammad ti kú sí Rọ̀súlù mọ́. Ẹnìkan tọ́ka lè máa dé ilé Rọ̀súlù ẹlẹ́pẹ̀ ní Amir, àbí? Ẹlẹ́pẹ̀ ní Mursidu, ẹlẹ́pẹ̀ ní Sheikh. Wọ́n sáà jẹ́ pé irú tánà bí ń ṣe lòun náà ṣe gẹ́ni ó ní ṣe ó kọjá lárí ẹ̀pẹ́
Number 2, látọjú ayé ànábì gangan gbàtẹ́rò ti pọ̀ èyí ṣe gbogbo ẹ̀ tó ní wọ́n máa béèrè ìdájọ́ ẹ̀sìn lànàbì lè máa àtẹ́ǹdì sí bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ tó ní pa bẹ́ẹ̀ ìtàn gbogbo ẹ̀bà nu ọ̀pọ̀lọpọ̀ tí a ìgbékè sí ànábì nìkan ni mufti àwọn mufti tó pọ̀ bíi Mu'azu bunu Jabal mufti Maka bíi ifu Abubakar radiyallahu anhu Sayyidu bunu Thabit kọ́ni ọ̀nà mufti lọ́wọ́ Ibn Abbas kódà Sayyidina Umar radiyallahu anhu ọ̀nà mufti ni lójú ayé ànábì gàgà fúnra rẹ̀ táwọn èèyàn máa béèrè tí wọ́n máa ń ṣiṣẹ́ irú tí mufti ṣe kéde o tí ń ṣe lójú ayé ànábì tó báwọn èèyàn ti ń pọ̀ náà kéde tí mo fi tú ìtàn wò báyìí bó ṣe wáyé ìgbà tó wá yá báwọn èèyàn ṣe wá ń pọ̀ wọn rí pé ọ̀dà adájọ́ máa wà ní kóòtù mufti ìwọ́n máa ń sọ gbogbo tí wọ́n ti béèrè máa ṣàlàyé ẹ̀ fún wọn ó ti yé nìsín ìmáàmù wọ ọdún mọ́sálásí lásán ṣe pé gbogbo àwọn àṣàmẹ́tì yẹn ti yàtọ̀ síra wọn náà bẹ́ẹ̀ kọ́ ni adarí gbogbo ìlú kó wà lọ́tọ̀ òun ni ó wà yẹn adarí gbogbo ìlú yẹn ti ṣe ipò tánàbí wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí sàmẹ́rùn mùmìnrin òun náà máa wá yan mufti òun ni ó yan kọ́ọ́dí òun ni ó yan imam náà bàbá imam ìlú Òwò ọ̀yẹ́ kí wọ́n wulẹ̀ béèrè pé sọ́yẹ káwọn ọ̀lọ́ tẹ́lẹ̀ wọ́n máa ti béèrè wọn tí wọ́n á ti kwẹ́sà sí mi ẹsẹ̀ ẹrù pé ìtọ́gbọ́gbọ́n bí kí wọ́n sọ pé ẹ má lọ èmi ni wọ́n ti ṣe o tí bàbá waziri bá sọ pé ẹ má lọ àyìn sọ pé tí bàbá waziri sọ ló sí gíní tó lúwọ́ náà bá sọ pé má lọ ní sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ti tì sí mi pé yọ́ àjẹ́ pé mi mo ní kọ́ má sí gíní ní tí wọ́n sì ń jẹ́rìí kò nítumọ̀ kankan sí a kò pa wá lára kankan in táwà jẹ tó yé èmi sí kò ó yàtọ̀ gédégbé mufti táwà jẹ ó yàtọ̀ gédégbé sí mufti wọn wọ́n ní ọ̀tọ́rìtì Olúwo ní kó sí ọba náà lẹ́kààrọ̀ òjìire kó sí ọba náà lẹ́kààrọ̀ òjìire ọ̀yàn kọ́ dírí Olúwo náà lọ́kọ́ yàn everybody tẹ́bá tún rí lẹ́yìn Olúwo ni ilé wọ́n sì ń bẹ ilé kọ́ọ́dí wọ́n ń pè ní káálí ilé àlè káálí wọ́n bẹ̀ ń wò dòdò olónìí ìnà wọ́n bẹ̀ láti upgrade ẹ̀ ni wọ́n fi lọ yọ mufti jáde síbẹ̀ àtúnjẹ kọ́ọ́dí náà àtúnjẹ kọ́ọ́dí ó wá ní mọ́jẹ́ òun now báwo ni Islamic system ṣe máa ń formulate báwo la ṣe máa ń form ẹ̀ báwo ni Islamic structure ṣe máa bẹ̀rẹ̀ bí ṣe máa bẹ̀rẹ̀ náà ni pẹ̀lú ọba tó bá ti dìde báyìí ẹgbẹ́ ìṣẹ́ àbárí ọba gbé kalẹ̀ tọjọba wa bí ó ṣe bẹ̀rẹ̀ ńlọrin náà ibá àfáà ni alimi ọmọ rẹ̀ Abdulsalam ni wọ́n á fi jẹ ọba lẹ́yìn ikú ẹ̀ lẹ́yìn bẹ́ẹ̀ náà sì ni àfáà wa Usman bonu Fodio bẹ́ẹ̀ náà ṣe bẹ̀rẹ̀ ó fi dáwọ́là lélẹ̀ ní Sokoto abẹ́ẹ̀kọ́ ni ẹ̀dàkùn gbogbo olúyòkú kí ni wọ́n ṣe wọ́n gbà fún abẹ́ẹ̀kọ́ ni Olúwo gẹ́gẹ́ bí ẹni táníyàn rẹ̀ dá ó ní òun fẹ́ ṣe ó dẹ̀ pè mí sí ààfin gẹ́gẹ́ bó sì kọ́kọ́ pe àfáà mi ọ̀gá mi Al-Wazir support èmi náà support wọ́n ní káràn wọn lọ bí ó ṣe yẹ kí sísítẹ̀mù yẹn ó rí gan káfọ́ àwọn onímọ̀ rẹ̀ kí ẹ ṣe kó mú wa látọ̀pọ̀lọ ara rẹ̀ níbàámu bọ́ bá ṣe wà nú Islam gẹ́gẹ́ àwa ṣàlàyé ẹ̀fọn lémi àti bàbá Al-Wazir ẹ dákun sọba kan ṣáájú èyí ò ní tẹ́yìn bá wá pé irú àwọn ṣe pé tá jẹ mufti ń bẹ̀ sọ́yà àtàkù ẹ̀rùn pé Islamic system tá ti ń retí tipẹ́tipẹ́ ẹnìkan ti start ẹ̀ ní ìwò sì ní tẹ̀lẹ̀tẹ̀lẹ̀ wọ́n fẹ́ upgrade wọ́n fẹ́ complete ẹ̀ ní ẹ̀dígẹ̀ tó lọ́mọ́sìn so normally bá a ṣe kéde rẹ̀ gbogbo àwọn tí wọ́n dá pátá tí ẹ̀tanú ọ̀dà wọn láàmú gbogbo náà support wa kó dàtẹ́jà fáà fún mi nínú ilé àti níta bí gbogbo Federation of Alusuna ṣe tóun wọn tako wa gbogbo tó jẹ́ ìyànjú di pátápátá tí ò ní sọ́tẹ̀ kò sí ẹni kẹ́kẹ́ tó tako wa kò sí ẹni kẹ́kẹ́ tó tako wa síbẹ̀ náà lẹ́kọ̀ọ́ bí ṣe máa bẹ̀rẹ̀ náà nù ẹwà ọmọ gbọ́ sẹ́yìn pé àyẹ́ gbogbo ẹ̀ akànyẹ wàzírù àṣèyàn Olúwo sì pera rẹ̀ ní ẹ́míà tó yẹ tàbí gbogbo ẹ̀ à ń retí iṣẹ́ ẹ̀sẹ̀ pé kì í sẹ́kẹ́ náà ni ó dùn tán a ń retí gbogbo àwọn ìlú yòókù òjò ìwà káwá fún àwọn yòókù sí ìlú yòókù níbàámu ẹni tó tó ó ṣe kí ló dé tí mufti àti wàsíìrì fi jọ́rọ̀ yàn àlùwàsíìrì ní mójútó gbogbo ọ̀rọ̀ ẹ̀sìn
mufti tó bá jàlàyé ẹ̀dánilẹ́kọ̀ọ́ níbi ọ̀rọ̀ ẹ̀sìn nìkan ní kéèyàn mọ́sí kẹ́ni àìdẹ́kọ́dẹ̀ gbìyànjú àti kọ́ńtàtì gbọ́ àwọn alálàáfà ní táwọn alálàáfà bá sọ làwọ́ wà sọ jáde ẹ̀tíkẹ́ nìsín méjì ló ṣe é yànnà ó dìgbà tí gbogbo àwọn èèyàn bá padà rí pé torí a ní ìdí ìlú a sì ní ìdí ọba tàbá fẹ́ fọ́ọ̀mù Islamic system irú tí ń bẹ nọ́ọ̀tì tẹ́ ń jàǹfààní rẹ̀ before kéèbò tó dé wọ́n sì tún ń jàǹfààní pé àwọn ọ̀gbà kéèbò parí tẹ́yẹ́yẹ́ ìbò pàgbára náà wọn lóòótọ́ o ṣùgbọ́n wọn ò pa structure yẹn rẹ́ ló ń jẹ́ kọjá wípé Islam ó ń jàǹfààní níbi èyíkéyìí ìjọba tẹ̀yìn ọba ṣe north lọ́wọ́lọ́wọ́ ní ìsìn Sókótó a ní kíní ti bẹ̀rẹ̀ gbogbo mọ́mú mọ́sálásí jímọ̀ pátá ibùgàn ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí alátìbí wọ́n ti ń gbowó oṣù báyìí ìta náà ń bẹ́ ń bí káyọ̀ ẹ̀bá sọ̀pọ̀tì wà lé lórí gbogbo mọ́mú ni ó gbowó oṣù náà gbogbo mọ́mú ni ó gbowó oṣù bí ẹ̀dínlẹ̀ láìlẹ̀ àti especially gbogbo àwọn abitọ́ pé mùsùlùmí ló níbẹ̀ Sókótó láì ti ń gbowó oṣù ẹ̀tọ́ wá ní kọ̀tẹ́ náà kọ̀tẹ́ lọ́rùn ti ẹ̀rù àwọn gbogbo mọ́sálásí ni ó sì máa ní project tí wọ́n máa gbé wá ó ti ṣẹlẹ̀ ní Sókótó báyìí a sì pọ̀ débẹ̀ ẹnu wọ́n dìbò wọn síbi tó wọ́n ìbá tẹ́ẹ̀dì tí Bọ́lá Ahmed Tinubu tá dìbò wa àwọn dìbò wọn sódù kan àwọn dìbò wọn sọ́nà mẹ́ta sáàtúgbé àbágbé nítàkà ní ìdí ni pé ká ti ọba wájú bí ará nọ́ọ̀tì náà ṣe ti ọba síwájú ará nọ́ọ̀tì fọ́ọ̀mù organisation méjì láti fi control structure wọn aláwọ̀kọ́ Jama'atu Nasrul Islam lẹ́yìn náà wọ́n Supreme Council for Islamic ọba ni wọ́n ti síwájú ìgbà tó lúwò tí ló fẹ́ ṣeun àkùnlọ́wọ́ òrò ẹni tó bá nílà àká yóò ti gẹ́ẹ̀tì bí kíní ẹsẹ̀ ń bọ̀ and then lọ́nà méjèèjì èyí tó lúwò gbé kalẹ̀ yìí ọ́n sàájọ ni àwọn atẹ́sí yẹn mufti kò sí bẹ́ẹ̀rẹ̀ bàbá wà sí kò sí ìlú kan tí ọmọ wàzírù òsì àbí ibo lọ́wọ́ tí ò sí ọmọ Islam ní kọ̀dẹ̀ sí ìlú kan tí ọmọ tààwùn ní òsìgírí tí ò sí tí ẹ̀bá ti rẹ̀ tààwùn bẹ̀ ẹbá ti rí Islam dín bẹ̀ tààwùn náà rẹ̀ sígírí lẹ́rí bẹ̀ àtàlù súnà mi tí èsì tààwùn tẹ́mi rẹ̀ dá sí kí ètò Islam dìde adítọ́ ẹ̀kọ́ yóò kálukú wọn ni pé bàbá wà wòye pé ṣé afẹ́ jẹgàbá lórí àjẹgàbá lórí àwọn abáyé lé yín kábẹ̀ owó a sì fọ́ọ̀sì ń ṣe yẹn kan ìpèpè lọ́wọ́ alẹ́fù pèpè lọ́wọ́ akànfẹ́ kẹ́ẹ̀jẹ́ kẹ́wọ̀ pé ìpèpè yẹn ní point tó ti ṣe kéde o tó ti start gẹ́gẹ́ bí normal point tó yẹ kó ti ṣe kéde o tó ti start o lè start látàgége torí pé ibìkan ti start kí agége tó máa jẹ́ agége ọba ló sì start mẹ́ agége fẹ́ jẹ gàba lórí rọ́bìtọ̀ ni kò sí tó burú bí kọ́ jẹ gàba ká pé ẹni tó fẹ́ jẹ gàba kì í ṣe irú ẹtí bẹ́ẹ̀ ní sàn kágbérú àfáwà sáwọ́ bá ń bá ní ó ti ẹni jẹ gàba á kóra wa tí wọ́n á jọ sí gbogbo tó bá fẹ́ ṣe bẹ̀ẹ̀tí ẹni tí ó ń bú sàbé tó wá tó lọ jẹ mufti tí tẹ́jọ máa bú sàbé mufti tọ́pọ̀lọpọ̀ ń pè ní síà ṣọ́ wá dàrú ni mo fẹ́ pé bọ́n bá wo pọ́ìntì mẹ́rin ó ti pé ìyàtọ̀ tí ń bẹ láàrin èmi àti wọn ẹgbẹ́ mẹ́sìn àwọn àwọn àjẹ́ gàbá lórí èèyàn àwọn ń pèpè ni àwọn èèyàn wọ́n dẹ̀ dáhùn rẹ̀ kẹgbọ́ dáadáa ó lè tí mo sọ ìgan ó lè mọ́tò tí iye tó ní mi sọ̀rọ̀ tán èyí tó sọ ní ìgbà míì tí ó tó fi yé ìgbẹ́pẹ́ tó dìde hun ẹ wá ní pẹ̀lú ariwo tó wá dálẹ̀ ariwo nǹkan lẹ́ẹ̀kọ́ dálẹ̀ nítorí pé wóróworó ní ilẹ̀ Yorùbá wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ bá fẹ́ tó ariwo pọ̀ because kò sí ìdarí kankan ìdarí ti pọ̀ ju oríṣiríṣi ló ní ìdarí tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ẹbá tí wọ́n fẹ́ gbètù kalẹ̀ ẹ́ nìdí ọdún tó pẹ́ ẹ́ sì gbọ́dọ̀ bẹ̀rù ibi tẹ́ fẹ́ gbètù kalẹ̀ ẹ́ gbọ́dọ̀ ní Madina structure Madina ní nǹkan ti start gbogbo olú yòókù jọ ìmọ̀ ni Sókótó ní ti north ti start gbogbo olú yòókù ṣe kéne ọjọ́ ìmọ̀ ni ibo ni ọba ti wá start ṣé rábítà ni ó ti start ni tí rábítà bá fẹ́ mọ̀ jẹ́ rábítà kí rábítà ò padà wá kọ́ wá sí dáadáa pẹ̀lú olúwo ẹkún lọ́wọ́ ẹjọ́ ṣe bẹ́ẹ̀ bá ní kò rí bẹ́ẹ̀ á máa bá ti á lọ ẹ̀rẹ́ máa bá lọ tó bá ṣe pálábòsí bá ní á ọlọ́run ọ̀dá pápóyẹ̀ ní bá alábòsí ọlọ́run ọ̀dá àwa o ọgbẹ́ rábítà bá jẹ́ pé ọba jẹ́ rábítà kò gbọ́dọ̀ dìklé àwọn tí ń bú sàbẹ́ lórí àwọn àbí wọ́n fi hàn joyè ìjọ tí ẹ bá ti fi ẹ ti bú sàbẹ́ joyè ẹ̀mọ̀ pé gbogbo àwọn mùsùlùmí kẹsẹ̀ súnà nìkan kẹsẹ̀ àlù súnà nìkan àti súnfí torí kò sí súnfí kankan tí ń bú sàbẹ́ ẹ̀dọ́ láti bú sàbẹ́ kò gbọ́dọ̀ tí rábítà bá fẹ́ pẹ́ra rẹ̀ pé òun líìdì ilẹ̀ Yorùbá o ẹ̀ lè jẹ́ mufti tí ó jẹ̀ sí à ẹ̀tí bóyá sọ̀rọ̀ tó kílá ẹ̀kọ́ gbogbo ẹ̀lẹ́ mọ́rò bí ẹ̀ká dàrú kọ dàrú bí nǹkan bá fẹ́ tó yóò kọ́ sí kéré ẹ̀kọ́ dàrú náà
torí wípé ibi tí ó yẹ kí nǹkan ó tò sí ó gbọ́dọ̀ gbójú jáde, ibi tó yẹ kó tò sí òun ó gbójú jáde, ìgbò rẹ̀ yóò gbára wọn tó bá yá olóòótọ́ dùn lójú tiẹ̀ ìṣe máa rí nù bọ́lọ̀ ṣe ọlọ́run ní Muhammad zebed tí òjò bá rọ̀ lápèjúwe yóò kó àìmọye pàǹtí ẹnu àwọn nǹkan tó máa rí léè tí àgbàrá ò ní gbádànù láwọn nǹkan tó bá lè ṣàǹfààní fún kíni o àwọn èèyàn láwọn yòókù yóò kó gbogbo wòròwòrò yóò kó gbogbo ẹ̀jọ́ yóò àkó dànù. Ọlọ́run ní bí mi ọlọ́run ṣe máa ń sinú liyamiza Allahu al-khabitha mina at-tayyib, ọlọ́run máa separate tó dáa kó lára tí ọ̀dà. ilé rí ìkan tí ń ṣe cooperative tóun náà torí pé àwọn kan ya alábẹ́ wọn gbogbo àwọn tó ya alábẹ́ rẹ̀ tẹ́ bá jẹ́ mẹ́wàá mẹ́jọ nu alùsùnà ni ìbínú alùsùnà ló fi lọ bá ṣíà. ọ̀rẹ́ mi ni tẹ́lẹ̀ o tó ti lọ bú àwọn sàbẹ́ tó lórí burúkú rẹ̀ wá ń sọ lórí burú lẹ́nu lórí burúkú ẹ̀dá ọwá ń pe àgbákìlì lóko tí ọ̀dá ẹnìkan sì tó ń bà ọ́ lọ́wọ́ bí ó ṣe wà ní olè bọ̀ ọ́ lọ́wọ́ mo ti do lórí burúkú ẹni bá bọ̀ ọ́ lọ́wọ́ bọ̀ lórí burúkú lòun náà ọ̀rọ̀ tó ń tiẹ̀ sọ ìgbọ́ ó ń tì mí lójú àti wí lórí mímbàrí ó lóun ò tiẹ̀ ní mọ̀ kankan bẹ́ẹ̀ ni ọkà fáṣà yọ jáàmù gbogbo àwọn tẹ́ rí náà gan ẹni wọ́n wá sọ lábàá kó ká gbọ̀ bẹ́ẹ̀ àwọn ọmọ tí a kà ní èmi ọmọ àwọn àfáàlè ní ṣùgbọ́n náà lè dá tí a kà lórí bàbá olùkọ́ àgbà kọ́ wa délẹ̀ ẹ̀yin ẹ wá sọ lábàá ká gbọ́ lábàá yìí lónìí wọ́n fi tó lúwò yàn olóòlò sọ lábàá tó kílé àjùké pé mo fi ṣe fọ́nbù bó ṣe rí nù torí àwa àmọ́ ń wádìí tíra àmọ́ ń ka tíra ètò àbáṣe ìrìká àmọ́ ń gbọ́ lẹ́nu àwọn afáwà á sì tẹ̀lé àwọn ìfọ́nbù àì sọ pé gbogbo ẹ̀ lásìkíní lámà lójú ọ̀rọ̀ ọ̀rùn kọ́ pé odidi professor doctor ẹni ọkọ mi ń kéwò ẹni tó tó bàbá fún mi ní èèyàn àbí ní kéwò gbogbo wọn ni wọ́n á farabalẹ̀ pẹ̀lú wa ni wọ́n á ń kọ́ wa bá a ṣe máa ṣe wọ́n ọ̀tàkà wa ẹ̀yin wa ń bùgà èmi àti ń yàtọ̀ ààyè ṣe ara wa tó bá yá àwọn olóòótọ́ gbára wọn jọ àwọn àjẹgàba lórí àwọn èèyàn ṣùgbọ́n pọ́ìntì tí wọ́n pè ní ìwé ètò tí ń bẹ́ ń bẹ̀ tẹ́ ẹ bá rí sí ẹjẹ́ àjọ ṣe because ó kú ibò míì tẹ́wàá sọ pé ibẹ̀ láti lọ pàdé ibi tá ti pàdé rè lórí olúwo láti pàdé that is normal normal ni wọ́n fẹ́ sọ̀rọ̀ tó kílíà orí olúwo ní ẹjẹ́ àti pàdé tá a bá fi lè pàdé lórí olúwo ẹ̀yin mùsùlùmí tẹ́ ń bẹ́lẹ̀ Yorùbá ikú sórí ẹ̀nìyàn kan tẹ́ ti lè pàdé mọ́ ibà bá lónìí yìí lónìí gbogbo tó bá jẹ mọ́ òun ṣe tán ó tún wá fèsì súnà nílùú ìgbà inú súnà lọ́fíìsì àndẹ́jẹ́ sọ́dọ̀ fún yín gbogbo àwọn àfáàtẹ́ pè sún fi ètò nímà nú wọn ọ̀sẹ́nà kan tí ó fèsì súnà àdẹ́kọ̀ọ́lẹ̀ sẹ́nà kan tí èpẹ́ ẹ̀lì súnà ẹgbọ́ ẹgbẹ́ ìwọ̀n tẹ̀yìn jẹ́ òkè sáà tán pẹ̀lú àwọn súnà nìkan ní súnà àwọn súnfì yẹn náà súnà làwọn náà tẹ́ ẹ bá ṣe bí súnfì ni ṣe Kamaluddin Al-Hadabi rahimahullah súnfì hàn náà ni ṣé ká dàmàlì lórí súnfì ni síbẹ̀ àmẹ́yẹ ìṣàkúsà bébí wọ́n sọ̀rọ̀ orí àbí ọ̀sọ̀rọ̀ rẹ̀ tíra àwọn ni ṣe kádàmà kọ àbí tíra àwọn ni ṣe kàmálù kọ àbí lẹ́tọ̀ wo ni wọ́n kọ tí ò dùn gbọ́ tẹ́yìn máa gbọ́ tẹ́yìn pé ẹ̀tàkùn wọn. àfàwọn ẹ̀tanú tó dé ní ìsìn ẹ̀tanú ló gbé nǹkan kúrò lọ́dọ̀ wọn ẹ̀tanú ni Ọlọ́run rí organize gbogbo bí kò ṣe yẹ kó rí ni Ọlọ́run sì wá ṣe òòrìlé bàjẹ́ torí tó bàbá lé jẹ́ ní irú àfáwọn sáúbàn kò ní lọ jámíà òun náà tó wá ní di àfáàgbà ìmáàmù jímọ̀ ìmáàmù mùdírù odidi ilé ike ńlá ìyẹn ni pé ọba rò bí o lè bá nǹkan jẹ́ Ọlọ́run ọba ti ba tiẹ̀ jẹ́ toró ti gbé nǹkan méjì dìde tó fi rọ́pò ìkejì gbogbo wa àwa tó dípọ̀ ń ba nǹkan jẹ́ káwa máa bú sèkè Ádámù ó dùn yàtọ̀ tó rọrọ̀ tiẹ̀ gẹ́ àwọn èèyàn lọ rè gbé wá bó ṣe ń bú sèkè Ádámù tó ń takò bàbá rẹ̀ ọmọ ya òdodo ọmọ ní pọ́ǹtì ni tí ń bá rúkó ti kí ni o tó ti palẹ̀ pọ́ǹtì ọba iná lè yé pọ́ǹtì tó sì yẹ ká ti pàdé ni bá a mọ̀ pọ̀ yẹ ká pàdé ń bẹ̀ lónìí bá a mọ̀ ọjọ́ díẹ̀ náà ló kù gbogbo wa á padà pàdé àwa ò sì wá darí yín Ọlọ́run ni ó darí mùsùlùmí ilẹ̀ Yorùbá